ó tún ti ṣẹlẹ̀ o ó tún ti ṣẹlẹ̀ o àwọn àgbàbọ̀ wọ́n ní ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà ọmọ tá a bá ti bá wí báyìí tó bá ti ń wa òkè àwọn àgbàbọ̀ wọ́n ló ṣetán àti fẹ́ parun ni ọ̀rọ̀ Portable ni mo mú wá fún yín o gbogbo èyí olùfẹ́ mi lórí ìkànnì yìí mo fẹ́ kẹ́ ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ wá gbọ́ làbárè lórí ọ̀rọ̀ Portable bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti arrest Portable wọ́n ti arrest Portable kí ni ìdí tó fi arrest Portable lórí ọ̀rọ̀ King Saheed Òṣùpá tí gbogbo wa mọ̀ sí ọba orin tí ẹ ò bá gbàgbé gbogbo wa náà la mọ̀ wípé awuyewuye kan ń lọ láàrin Portable àti Saheed Òṣùpá nígbà yẹn lórí ọ̀rọ̀ pé ó jí mi lórin lò ó jí mi lórin lò but àwọn èèyàn dẹ̀ ti jáde nígbà yẹn wọ́n ti bá Portable bẹ̀bẹ̀ èmi náà wà náà wọn tó bá bẹ̀bẹ̀ mo wà náà wọn tó bá send apology message sí Saheed Òṣùpá wọ́n dẹ̀ tún ní kí Portable fún ara rẹ̀ náà lọ bẹ̀bẹ̀ gẹ́gẹ́ bá tẹ̀ ṣe ti mọ̀ pé gbogbo ẹ̀bẹ̀ tí Portable bẹ̀ kò ní mínì torí kò sọ̀rọ̀ tó wà reasonable kò jọ pé bẹ̀bẹ̀ kò jọ pé kò bẹ̀bẹ̀ actually ẹ jẹ́ kí n put it in this way èmi ò ka Portable kún ẹni tó bẹ̀bẹ̀ torí tí èèyàn bá fẹ́ bẹ̀bẹ̀ bí wọ́n ṣe ń bẹ̀bẹ̀ kọ́ nìyẹn so ẹ̀bẹ̀ tí Portable sọ pé òun bẹ̀ èmi ò rí gẹ́gẹ́ bí ẹ̀bẹ̀ bí ẹni tó tún ṣe yẹ̀yẹ̀ tó tún lóhun bẹ̀bẹ̀ ni but ibẹ̀ ẹ̀kọ́ ni mo wá lọ kí ni ìdí tán ṣe wá gbé Portable lórí ọ̀rọ̀ Saheed Òṣùpá mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa rò pé bóyá torí orin Saheed Òṣùpá tó jí lò òun ni wọ́n ṣe wá gbé torí ẹ̀kọ́ o ó fi allegation kan Saheed Òṣùpá pé Saheed Òṣùpá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ẹ jẹ́ kí n pè bẹ́ẹ̀ pé àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wọ́n ń lépa ẹ̀mí òun ṣe mọ̀ àwọn àgbàbọ̀ wọ́n ní igi gogoro má gùn ní lójú òkèèrè láti ń wò mo rò pé Saheed Òṣùpá gbọ́ allegation yẹn lóò pé kójú má rí bi gbogbo ara lóògùn ẹ o Ọlọ́run má jẹ́ ká rí tí nǹkan kan bá padà lọ ṣẹlẹ̀ sí ọmọ yìí àwọn ayé á rò pé bóyá èmi ni o torí pé kí ni ó ti ń pariwo orúkọ mi pé mò ń lépa ẹ̀mí òun àwọn ọmọ ẹ̀yìn mi ń lépa ẹ̀mí òun ẹ̀dẹ̀kú dẹ̀ mọ ọ̀rọ̀ àwọn Yorùbá Ọlọ́run má jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí Portable lóòótọ́ ojú wa kòròkòrò báyìí la ṣe máa ráwọn èèyàn tó máa sọ pé Saheed Òṣùpá ni ó ti pariwo pé Saheed Òṣùpá ń lépa ẹ̀mí òun ló ṣiṣẹ́ yẹn ká tó wí ká tó fọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ Saheed Òṣùpá lẹ́nu pé báwo ló ṣe lè débẹ̀ yẹn ṣàǹjà bíi ti ká kú ni ìgbàkúrà òkú ẹ mọ nǹkan tí Yorùbá lè sọ ẹ mọ ìwà tí Yorùbá lè hù justice for Mohbad òun la ṣì ń wá àwọn gbọdọ̀ tó máa tún wá justice for Portable mo rò pé yẹn ni Saheed Òṣùpá rò papọ̀ tó fi pé wò ó kó o tó bà mí lórúkọ jẹ́ màá tọwọ́ ọmọ ẹ̀ báṣọ òun ni Saheed Òṣùpá ṣe competition gbọ̀rọ̀gbọ̀rọ̀ látòdìdí Ìlọrin òun náà ti wá gbé Portable ní Ogun State but ọ̀rọ̀ yìí ò lè dùn lẹ́nu mi kò lè dùn lẹ́nu mi ẹ wá gbọ́ lẹ́nu àáfà tó yànnà náà ọ̀rọ̀ yìí tó ṣàlàyé kínníkínní rísì tí wọ́n ṣe wá gbé Portable kò ní dàbẹ̀ pé bóyá ẹnu mi lè ti gbọ́ because mo mọ̀ pé táwọn èèyàn kan bá gbọ́ wọ́n máa rò wípé bóyá lórí orin ó jí mi lórí lò kò jí mi lórí lò òun ni wọ́n gbé Portable lé lórí gbogbo igun tó ń wò mí yìí mo gbàládùn fún yín ẹ ò ní rírun gbé sọnù bí òṣèbí ọmọ ẹ ò máa ní sọmọ nù bí òkú ẹran lẹ́nu ò ní gbà ṣe ń ṣe lágbára Èdùmàrè ẹ bá mi share fídíò yìí ẹ share fídíò yìí kó go viral fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ subscribe sílẹ̀ Ilé Global TV láti máa jẹ̀gbádùn ètò yìí lọ ẹ wá gbọ́rọ̀ lẹ́nu àfáà yìí bó ṣe yànnà náà ọ̀rọ̀ yìí bó ṣe ṣàlàyé ìdí tí wọ́n fi gbé Portable ẹ wá gbọ́. tí mo fi di pé kí a ṣe ẹ program yìí dáadáa wọ́n á gbọ́ nǹkan tó ṣe lọ́tọ̀ bá dẹ̀ ti gbọ́ for the first time wọ́n ní wọ́n ti arrest Ọlálọ́mí Portable. Ta ló wà behind the arrest Portable? Àná iná arrest ẹ o àná Sunday. Police warrant àti maka wọ́n nìyẹn àwọn kan wo ni Portable ṣe. Tí wọ́n fi wá gbé. Ǹjẹ́ ó ṣe é kọ́ forgive Portable or not? Kò yẹ. Ní Portable deserve fún ẹni tó yẹ kí wọ́n foríjì. Ó deserve punishment. Àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kì í kọ́kọ́ kà bàbá tiẹ̀ ó ṣe wá direct níbi tí wọ́n ti arrest kankan. Wọ́n ní arrest of people Òkìkíọlá Badmus aka Portable over an alleged criminal defamation and others related offence against Saheed Òṣùpá. The Kwara State Police Command wish to inform the general public that following a petition received from one Mr. Okunola Saheed, popularly known as Òṣùpá,
against Mr. Habib, popularly known as against Mr. Habib Okikiola Badmus, also known in the entertainment industry as Portable. Police detectives of Kwara Command have taken lawful steps in line with due process to investigate the allegation. The petition border on serious allegations which include criminal defamation. Mo máa ṣàlàyé o pé kí ni Portable lè ṣe tó le tó yẹn tó fún ààrẹ ṣe ṣé kan tó ṣe ṣé ká kàn lórí olórin mo máa ṣàlàyé everything now. Ẹ máa gbọ́. Now, just share incident here. The petition border on serious allegations which include defamation continue to life. Okay, defamation, threat to life, incitement, character assassination, conduct likely to cause a breach of peace and the use of abuse and insulting. Remember pé àwọn ọlọ́pàá àbí àwọn amòfin ẹ̀ṣẹ̀ ẹ̀yọ̀kan báyìí wọ́n lè tó oṣìṣì kan. Bẹ́ẹ̀ni. Ẹgẹ́tẹ̀ tí wọ́n máa fọ́ sí wẹ́wẹ́ ló máa sọ pé lóbi ní káńsà ibi 20 ẹ̀ máa gbà nǹkan ẹ̀kọ́ náà gbé fún iṣẹ́ tí wọ́n ní. In the view of this weight of this allegation and the supporting evidence presented the command to secure a valid arrest warrant from the magistrate court sitting in London. One call arrest and last time gba order, that's magistrate court. Acting on the warrant, operating from the command proceeded to Abeokuta on Saturday 13 April, where the suspect was apprehended at about 19:25 hour. He was immediately brought to Ilorin for further investigation. Ṣé ẹgbẹ́ ọlọ́pàá ọkàn lè wá tọ́lọ́pàá bá fẹ́ ní òfin dáadáa yàtọ̀ sáwọn ilé ìtàwọn kan máa fi àrẹ́sà wọn láàyè tó ń lówó agbára tọ́lọ́pàá bá fẹ́ ṣíwà òfin tó bá fẹ́ gbìyànjú láti Ìlọrin wọ́n máa kọ́ report ní arrest station state yẹn ṣé ọmọ àbí area commander state yẹn area commander state yẹn máa report wọ́n dẹ̀ tó report ní arrest pé àwọn fẹ́ mú èyí táwọn fẹ́ ṣe ní ìlú yẹn. Upon his arrival, the suspect statement was taken in the presence of legal representative from both parties. He is currently in custody and arraignment have been made to charge him to court without delay. But we got to share. One more very Sunday. The Kwara State Police Command remain committed to upholding the rule of law and ensuring that justice is served in a fair and transparent manner. We urge members of the public to remain calm and refrain from spreading unverified information. Further updates on the case will be communicated as events unfold. One sign SP Adetun Ejiri Adeyemi Adekinikan, Police Public Relations Officer for the Commissioner of Police Kwara State Command. Yeah. Ṣé àwọn pọ́ńtà bá gbàgbé ẹ̀jẹ̀ ni ọkọ̀ play video? Sáyẹ́dì ló ń pè níwèé yẹn. Ṣé gbọ́? Wọ́n náà wọ́n nígbà tí wọ́n arrest Portable kò jáde kò play kódà bẹ́ẹ̀ ni wọ́n ò ṣe ìdókè lógún sí àánú ṣá àtàrà jẹ́gbà gbogbo ilé nílẹ̀ Yorùbá ilé náà wọ́n tún wọ̀ ẹ̀yìn industry ní hip hop industry Yorùbá ló lead àsọmọ Yorùbá ilé náà tún jáde kílẹ̀ náà wọ́n tún wọ̀ ìlú Ọ̀làwìdé owó sí ọmọ Yorùbá nìkan ló lead ní Áfíríkà bọ́sẹ̀ ní Nàìjíríà nìkan ní Áfíríkà ọmọ Yorùbá ló lead ok ilé náà ò tún gbọdọ̀ wọ́ mi aláàtọ̀ tó lọ yan kókó ọpọlọ aláàtọ̀ kọrin sí ìbí tiẹ̀ yìí mìíràn jáde ńgbà yẹn. wọ́n ti lẹ́yìn tí Portable ṣe akọni pé ohun tó ṣẹlẹ̀ pé ó jí orin olórin lò ó sì gbàgbé orin yẹn tó padà jáde tó padà dákọ̀ orin tí ó jí lò. àwọn kan mú ẹsẹ̀ kan lásán òun dẹ̀ fast kan lòún mú orin olórin. òun kéèkì ló mọ bó ṣe orí ṣe pé orin kalẹ̀. tẹ́yìn ó bá ṣe wá jí orin olórin kan àdéhùn tó ń jẹ́ orin fáwọn àti àmọ́ àwọn ẹni tí copyright infringement tó bá ti ṣe nǹkan sí online pàápàá orin kò ṣe pé wọ́n á ṣe fún ẹ ní copyright tó bá ti copyright infringement tó bá ti set everything tó yẹ kó ṣe kó set owó ẹ̀dá tó bá lo kíní ẹ̀ ó máa gbé wá fast copyright. Bẹ́ẹ̀ni. ó tún yàtọ̀ sí Facebook táwọn kan ṣẹ̀ṣẹ̀ lọ fún ẹ ní copyright rárá òfin ti máa wà ń bẹ̀ tó bá ti lo. ilé ìfọ́mọ tó bá
lẹ́kọ̀ọ́ àlùbẹ̀ wọn fẹ́ pé orin yóò copyright ní kó tí ọba tó ṣe tẹ́mi gan òṣèlè bọ́ lá wọ́n tó kó bẹ̀bẹ̀ ní pé ó yẹ kó jìyà tó ṣe yìí. bẹ́ẹ̀ni ó yẹ kó jìyà. ó yẹ kó jìyà tó ṣe yìí. ní pé alhamdulilayi nínú fújì ìfẹ́ ti padà táyà Alhaji Paso àti Dr. Saheed Òṣùpá ṣùgbọ́n àwọn ọ̀dọ́ sọ yìí ó fẹ́ mú wọn gbọ́ àwọn padà ní. bẹ́ẹ̀ni. ó ń fi èèyàn kan kí èèyàn kan pé Saheed Òṣùpá àṣebẹ́yàn gidi ni àṣebẹ́yàn àṣejàpá ló gbé síkùn tuwálé Alhaji Paso ó fẹ́ fẹ́yàn kan kí èèyàn kan tó bá jẹ́ pé ìwọ ló dájà lẹ̀ láàrin wọn àbẹ̀lẹ̀ ọkọ lọ́wọ́ flush yẹ ohun tá a fi ní bẹ́lẹ̀ ọkọ wá foríjì nìyẹn ohun tá a fi ní bẹ́lẹ̀ ọkọ foríjì nìyẹn fúnra pé ọ̀rọ̀ tó máa dá ìjà padà ìjà tó lé dé pé wọ́n ń sọ́kù sí yàrá wọn táǹtà rọ́bà gbogbo alára ń bẹ́ngbà yẹn ọlọ́wọ́ adé kí n fẹ́ padà tí wọ́n tún wá fẹ́ fi nǹkan mí ìkọ́ oríṣiríṣi fídíò ni mo rí kọ́mẹ̀tì mo rí gbà lẹ́yìn ìgbà tí pọ́lẹ́bù sọ̀rọ̀ sí Saheed Òṣùpá yìí o tí pọ́tẹ́pàtì Paso bá pàdé èyàn kẹ́ kọ́mẹ̀tì bẹ́ẹ̀ o pé àwọn fẹ́ wo reaction Paso tí Paso máa wẹ́kọ̀ ọmọ ẹ padà ní àbí Paso máa gíláàsì ẹ̀ tó àwọn kótó náà bá ní kẹ́ pàdé lóòótọ́ tí Paso bá wẹ́kọ̀ ọmọ ẹ nígbà bí àwọn kan wọ́n á ní alábòsí ní Paso gbá Paso kú pọ́tẹ́bù bú Òṣùpá Paso dẹ̀ tún bá pọ́tẹ́bù ṣe don't say that alábòsí ní Paso like nígbà tí Táyé Currency ń bá Òṣùpá tó ń bá Paso jà Òṣùpá náà jẹ́ kó mọ̀ pé Òṣùpá náà fi style bá Táyé Currency jà àdéhùn King Dr. Saheed Òṣùpá ni pé whoever tó bá ti bá Paso jà báyìí o àwọn ló ń bá jà bẹ́ẹ̀ni ọbọ̀ mi sọ bẹ́ẹ̀ Ọlọ́run dẹ̀ ń jẹ́ kí ìjà yẹn kí ìdẹ àwọn wọn tó jà padà tó bá jẹ́ pẹ̀lú abẹ́dà ìwọ̀n abẹ́lẹ̀ ọkọlọ́run flush òyìnbó kọ́lọ́run flush kọ́lọ́run pa ẹ̀kọ́ pé kò fèsì kẹ́bà yìí alákọ̀ọ́kọ́ tí mo sọ pé mi lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí mo sọ pé kò sí gbogbo ní gbọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ dẹ̀ máa sábà ń kó báyẹn ni àwọn tí gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n fi gẹ̀rẹ́gẹ̀rẹ́ sóríire wọ́n kéré ó dẹ̀ kọ́ mọ̀ fẹ́ tó bá fi gẹ̀rẹ́gẹ̀rẹ́ sóríire gẹ̀rẹ́gẹ̀rẹ́ náà ni ó jábọ́ tí ó bá mọ̀ nǹkan tí ń ṣe tí ò bá dájú ní orílẹ̀ tí wọ́n ṣe kò sí nǹkan tẹ́ èèyàn kan fẹ́ gbà nínú kí pọ́tẹ́bù jábọ́ káyé yẹn ẹni tó bá mọ bí èèyàn ṣe ń ṣe wàhálà òkìkí. onígbàgbọ́ àkóhùn jábọ́ bẹ́ẹ̀ ni. ẹ wo adúlọ̀ nǹkan tí pọ́tẹ́bù ṣe ní Ògùn state báwọn òṣìṣẹ́ ìjọba tó bá wọn jà nígbà tó ń lọ sí Odògùbà ẹ wo bí pọ́tẹ́bù ṣe ń sá kiri bó ṣe ń ṣe fídíò tó sunkún nígbà tí wọ́n arrest àwọn tí wọ́n pa àwọn ẹ̀ ń bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àánú Ọlọ́run wàá gbọ́ràn bẹ́ẹ̀ wàá gbọ́ràn ọ̀rọ̀ ìṣèkiri wọ́n bẹ̀rẹ̀ Ọlọ́run ní kí wọ́n fi ẹlẹ̀ wọ́n ti fẹ́rẹ̀ wọ́n gba bẹ́ẹ̀ lẹ́ni o another thing ló tún ti dáì. Can you imagine? ẹ̀kọ́ dẹ̀ ní fọmọdé kọ́mọdé máa ṣe ohun tọmọdé fi ń jẹmọdé ni pé kó máa ṣe àwọn àgbàlagbà kí wọ́n lè máa forí jì ṣùgbọ́n ọmọdé tó bá lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe ẹ̀ṣẹ̀ kálẹ̀ méjì sí mẹ́ta tó bá ti bú ẹ tó bá ti gbẹ̀sákèsí lórí ilé fọmọ tó bá ọmọdé tó bá lẹ́kọ̀ọ́ tí ó bá tó ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ mi ló gbọ́dọ̀ ṣe kó gbọ́dọ̀ jẹ́lẹ̀ tí wọ́n kó sákèsí ẹ̀ mọ́ tó túmọ̀ sí pé Portable ò rẹ́dí láti lẹ̀ wọ́n sọ pé ìjà pàlú wà ní ẹkùn Saheed Òṣùpá kí ló kó lóyún pẹ̀lú yìí kí ló kọ́ ẹ̀ mẹ́ nínú ẹbí kò sẹ́ni tó níkùn ó súbi o. lẹ́yìn yẹn tó wá jáde olú sọ pé kí wọ́n bẹ̀rẹ̀ kìlọ̀ fáwọn fáǹsì Kings Dr. Saheed Òṣùpá pé wọ́n lé ta ẹ̀mí ẹ̀ ìyẹn ni wọ́n fi ṣù assassinate jáde níbẹ̀ pé òun parọ́ mọ́ wọn fún assassinate wọ́n fẹ́ assassinate not with threat to life incitement character assassination ìyẹn ló bí character assassination pé àwọn fans Saheed Òṣùpá nínú àwọn fans Òṣùpá láwọn ìwà direct fans Òṣùpá nígbà kí àwọn oṣù kí ń gbọ́ Paso kí làwọn ẹgbẹ́ Paso fún ìgbà tí ìyá lé ṣùgbọ́n pátá wọn náà ti ń rí ọ̀kan pé àwọn náà fẹ́ jẹ́ ẹ̀kẹ́ nínú ayé àgbọ̀dọ̀ fún yẹn kan mọ́ ìwọ ti jẹ́ ẹ̀kẹ́ o tún fẹ́ jẹ́ ẹ̀kẹ́ o wá ń lé bẹ́ẹ̀lì ẹ̀kẹ́ láburú òun fẹ́ yẹn kan yẹn yẹn kan ẹ̀yẹ yẹn káwọn tí wọ́n kọ́tọ́.
Òṣùpá ló ń bá wí yẹn o. Òṣùpá látòkò bọ́ balẹ̀ jẹ́. Ṣé gbọ́? Táì bá ń sọ fújì gẹ́gẹ́ Ìbàdàn ló ní fújì. Sóyè Ìbàdàn ló ní fújì. Lẹ́kọ̀ọ́ bàbá ẹ̀ Òṣùpá jẹ́. Wọ́n ẹ̀ tí ì bí ẹ̀. Ẹ wo, a ò lè torí àwíjàre kí ìtàn tán lẹ́nu. Mo rò pé ẹ̀yin lólùfẹ́ mi ẹ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn. Reason tí wọ́n ṣe gbé Portable gangan nìyẹn o. Ó sọ pé àwọn fáǹsì Saheed Òṣùpá wọ́n fẹ́ gbẹ̀mí òun. So kójú má dẹ̀ ríbi gbogbo ara lóògùn ẹ̀. But bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, tó jẹ́ pé àná Sunday ni wọ́n gbé, ó máa land sí kóòtù lẹ́ni. But ẹ má worry, gbogbo àbálọ àbábọ̀ tó bá wù kán bábọ̀ ní kóòtù mo máa fi tó yín létí. Mo tún ṣì ń follow ẹ̀, but mi ò gbọ́dọ̀ gbọ́ information yìí kí n má tètè wá fún ẹ̀yin lólùfẹ́ mi pé ó tún ti ṣẹlẹ̀ o, Portable tún ti kọjá ayé ẹ o, wọ́n ti gbé lánàá o, kódà láti ìlú Ìlọrin òun ni wọ́n ti wá gbé. Ìyẹn gan ló wá fún mi ní concern pé tán fi lè wá gbé láti ìlú Ìlọrin. Àwọn tí àwọn Ìlọrin bá dẹ̀ dí pẹ̀lú Ọlọ́run ló lè yọ ọwọ́ ẹ̀ níbẹ̀ o. So a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Portable tó tún ti fi ẹnu kọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, kó go viral fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe. Ọ̀fẹ́ ni subscription, ọ̀fẹ́ ni kò kí ń jáwó. Comment, subscription, like, love, everything ọ̀fẹ́ ni. Ẹ subscribe, ẹ tẹ like, ẹ comment. Kí ni comment tiyín? Kí lè rọkàn tiyín? Ṣó deserve punishment àbí ó deserve forgiveness? Ẹ wá dúró gbogbo nǹkan tó ti ṣe sí Saheed Òṣùpá. Ó lọ́mọ oko ni tó wá balẹ̀ jẹ́, ó gbé dàpà síkùn, kò ṣe kinní kan, kò dán òun mọ́mọ́ tán, pàṣọ dán òun mọ́mọ́ tán. Lẹ́ni tó jí orí ẹ̀ lò tó yẹ kó máa bẹ̀bẹ̀ kó máa dọ̀bálẹ̀ pé ẹ má bínú, ẹ̀yin náà lẹ tó bẹ́ẹ̀, èmi náà ni mo lè yọ̀ sí yín lọ́rùn, kó máa sọ bẹ́ẹ̀ sí wọn. Irú ẹni bẹ́ẹ̀ ló tún wá ń bú, ló tún wá ń sọ̀rọ̀ sí, ó tún wò ṣùṣùṣùṣù, olóògbé dàpà síkùn, ọmọ àtòkò wa balẹ̀ jẹ́. Can you imagine? Lẹ́nu Portable sí King Saheed Òṣùpá. Lọ́dọ̀ ti tèmi o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wo fídíò tí mo ti ṣe fún Portable, mo máa ń bá bẹ̀bẹ̀ ni, mo máa ń wọ̀nù ẹni, mo máa ń kì í nílọ̀ ni. But ṣẹ́rí lórí eléyìí, ẹ jẹ́ kó take punishment yẹn, bóyá ó máa tọwọ́ ọmọ ẹ̀ báṣọ. Èní tètè jì sọ́fìn, ọ̀la tètè jì sọ́fìn. Ẹ jọ̀ọ́, ṣé tètè nìkan ló wà lọ́fìn ni? Ẹ jẹ́ kó serve punishment yẹn. Whatever yìí àtọ́ bá fẹ́ fi jẹ́, èmi support yẹ. Kí lè rọkàn tí ẹ fi rọkàn yín hàn lábẹ́ comment section. Kẹ́dẹ̀ share fídíò yìí, kẹ́dẹ̀ subscribe sílẹ̀ ilé Global TV. Gbogbo ẹ̀yin tẹ́ ti wá subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Iná ní tọ́wọ́ yín o, àbòdíntólókun, àbòdíntólọ́sà, ọwọ́ yóò ní kọ̀sàlẹ̀ àpò. Ṣé wàá rọwọ́ tẹ́ fi tẹ subscribe yẹn? Lágbára Èdùmàrè, bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run, tí ògo tó máa jẹ́ ti Ọlọ́run, ẹ ò ní fọwọ́ náà gbọmọ sí lágbára Èdùmàrè. Owó lẹ máa fi kà lágbára Èdùmàrè. Ẹ ò wá ní rí òun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ó yá, mo tún padà bọ̀. Ire o.